Ìgbẹ́jọ́ ẹ̀sùn ìdìbò ààrẹ a máa táṣìírí àjọ elétò ìdìbò síta. Agbẹjọ́rò Òbí ló sọ bẹ́ẹ̀. Àgbà lọ́ọ̀yà kan Livi Uzoku tó jẹ́ amòfin àgbà tí í ṣe aṣáájú fáwọn ìgbìmọ̀ agbẹjọ́rò olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party LP Peter Obi ti ṣèlérí pé àwọn yóò tú àṣírí àjọ elétò ìdìbò ilé wa Independent National Electoral Commission INEC síta lórí bí wọn kò ṣe gbé àwọn ìwé pàtàkì kan sílẹ̀ àti pé wọ́n mọ̀ọ́mọ̀ gba àwọn ìwé yìí sákàtà wọn láti lè yí àwọn nǹkan kan níbẹ̀ kó tó di pé wọn yóò gbé kalẹ̀ fáwọn ni. Lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù karùn-ún ọdún yìí ni Uzochukwu sọ̀rọ̀ yìí lásìkò táwọn oníròyìn ń fọ̀rọ̀ wá lẹ́nu wò nílé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ lẹ́yìn ìdìbò ààrẹ ọdún 2023 yìí nílùú Àbújá. Ó ní nǹkan tóun máa ṣe ni pé àwọn ẹlẹ́rìí tó ṣe pàtàkì jùlọ lórí ẹjọ́ náà lòun yóò gbájúmọ́ láàrin ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n fóun àtàwọn agbẹjọ́rò táwọn jọ ń ṣiṣẹ́ láti gbé ẹjọ́ padà wá síwájú adájọ́. Ó ní odidi lẹ́tà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ láti kọ tá a ti ń sọ ọ́ di mímọ̀ pé a fẹ́ sanwó àti pé a ti ṣetán láti gba àwọn ìwé ọ̀hún. Àwọn lẹ́tà ọ̀hún dé sọ́wọ́ àjọ INEC, àwọn fúnra wọn sì jàn lóǹtẹ̀. Kí ló wáá dé tí wọ́n ń parọ́ pé a kò lè sanwó ni? Àwọn ìwé tá a ti gbà ń kọ́, ṣé wọ́n fẹ́ sọ pé a ò sanwó fáwọn yẹn ni? A sanwó, wọ́n kó àwọn ìwé yẹn fún wa, wọ́n wá kọ̀ jálẹ̀, wọn ò fẹ́ fún wa láwọn tó kù mọ́. Ó tẹ̀síwájú pé tí ìgbẹ́jọ́ bá ti bẹ̀rẹ̀ padà lọ́gbọ̀n ọjọ́ oṣù karùn-ún ọdún yìí, àwọn yóò fún àjọ INEC ní ìwé àṣẹ láti yọjú sílé ẹjọ́ kí wọ́n wá wí tẹnu wọn, kí ilé ẹjọ́ lè ṣe é níkànpá fún wọn láti kó àwọn ìwé náà sílẹ̀ fáwọn. Amòfin tún sọ pé àwọn yóò gbìyànjú láti ṣàmúlò ọ̀sẹ̀ mẹ́ta tílé ẹjọ́ fún àwọn yóò sì rí dájú pé àwọn tó ṣe pàtàkì jù láàrin àwọn ẹlẹ́rìí làwọn gbájúmọ́ láti wá gbé ọ̀rọ̀ àwọn lẹ́sẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.